akí gbogbo ẹ̀yẹn wa nílé lóko àtìlẹ́yìn odi níbikíbi tẹ́ bá ti ń wò wá èmi ọmọ yín náà ni o èmi olólùfẹ́ yín mo bẹ̀ yín ni mo rọ̀ yín ni ẹ bá wa pín ètò yìí ọmọ Yorùbá orílẹ̀-èdè Yorùbá la fẹ́ ọmọ Yorùbá orílẹ̀-èdè Yorùbá òun la fẹ́ a fẹ́ wá Nàìjíríà mọ́ ó ti sú wa gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo wá Nàìjíríà tẹ́ ń sọ wípé bàbá Tinubu ló lè ṣe ọmọ ẹni ò ní tẹ́ẹ̀dì bẹ́ẹ̀ rẹ̀ táfilẹ̀ kẹ̀tì jọ ọmọ ẹlòmíì ẹ rojú ayé yín lóde ẹ rí ojú ayé yín lóde kí á tó kọ́ntínú ọ̀rọ̀ wa sísọ ẹ jẹ́ ká ka national anthem wa national anthem àwọn ọmọ káàárọ̀ oòjíire kẹ́ ẹ wá wò ó ìyàtọ̀ tó wà nú ẹ̀ pẹ̀lú national anthem tí bàbá Tinubu tí wọ́n approve old national anthem ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ gbé ìyàwó síra wọn ọ̀yá. Gentlemen, national anthem of the newly formed Udiniwa. Iṣẹ́ wa fúnlẹ̀ wá orílẹ̀-èdè wa kàgbéga fáyé rí ìgbàgbọ́ wa ní pé bá ṣe bẹ̀rù làbọ̀ máa. Ká ṣiṣẹ́ kájọlá. Ìṣọ̀kan àtòmìnira ní ẹ jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. ọmọ Yorùbá ẹ káàbọ̀ padà sórí ètò ẹ bá mi pín ètò yìí kó lọ dáadáa ọmọ Yorùbá orílẹ̀-èdè Yorùbá la fẹ́ ẹ̀yin náà wò ó ṣé kò dùn gbọ́ létí ṣé à ń tẹ̀mú wa ṣé kò dùn gbọ́ létí ẹ̀yin náà wò bó ti lọ gbà ẹ wò bó ti dùn gbọ́ létí gbà ẹ wá wo 1 year anniversary bàbá Tinubu ṣe ẹ wo new national anthem Nàìjíríà tí wọ́n ti àbádọ́ láti wo nǹkan tí ṣẹlẹ̀ ní gbogbo Nàìjíríà wọn ò rí nǹkan tí ṣẹlẹ̀ ní Nàìjíríà economy kò dáa oúnjẹ wọn epo wọn nǹkan wọn national anthem ni wọ́n rí láti pàṣẹ into law ọmọ Yorùbá ìbádá kájí lójú òun wa Nàìjíríà we are 80 kí ni mọ mí nìyẹn sá ẹ̀yin tẹ́lẹ̀ bàbá Tinubu igbe ó nífẹ̀ẹ́ sí Yorùbá nation àbí ọwọ́ ọkọ ó nífẹ̀ẹ́ sí Yorùbá bọ́ ẹ jẹ́ ká bèèrè wa léèrè new national anthem tó gbé wá yìí new national anthem tó gbé wá yìí wọ́n ní nǹkan tó fi ṣe o ẹ má yẹ ká tẹ̀lé wa o wọ́n jẹ́ kó yé wa wípé àbá máa gbọ́dì ara wa ìkànnì ni wa òun ní ìtumọ̀ national anthem tí wọ́n àbúfù yìí o ọmọ Yorùbá ẹ jí lójú oorun ẹ jẹ́ ká wake up Nàìjíríà oko ẹrú ni oko ẹrú la wà
ẹ mọ̀ ẹ̀ka wọlé tó ń pa ọ́ fún wa mọ́ ẹ́ ládùúgbò nǹkan ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà pàápàá 1 year anniversary wọn ò ṣe bí ọ̀nà tí ó gbà tí ó jẹ́ bí ó jẹ́ tó fi lẹ́sìn tó bá síbọ̀dà lẹ Yorùbá wọn ò síbọ̀dà lẹ Yorùbá fún wa wọ́n tì í ebi ń pa àwọn èèyàn ń pariwo oúnjẹ di ọ̀wọ́n gógó epo ó di 1000 plus refinery tó yẹ kí wọ́n ṣe fáwọn mẹ̀kúnnù tí ó mú ìgbé ayé gbádùn bá wọn ò ṣe 1 year anniversary ọdún kan tí bàbá ti múlò lórí àléfà ìwọ̀n ń gbé national anthem jáde ṣé ẹ ti rí i pé àwọn kò ní wọ́n pa fún àwọn Yorùbá àwọn kò ńlá ni wọ́n pa fún wa làbí sọ fún yín pé ẹ má jẹ́ ká rí lẹ́ẹ̀ lórí Yorùbá lè ta gbé dání ẹ má jẹ́ ká rí lẹ́ẹ̀ ká kó ìrẹsì ọkàn lórí Yorùbá lè ta gbé dání ẹ jẹ́ ká túbọ̀ tẹra mọ́ bàbá tí wúdẹ̀ ò bóyá òun ló pa Yorùbá lè sọ fún wa kò lè pa fún wa o látàn àtẹ̀mù tó ń gbé jáde yìí òwe ló ń pa fún wa o tó a ti mọ̀ pé ẹrú àwọn Fúlàní ni àwọn olóṣèlú wa ẹrú àwọn Fúlàní ni wọn ò fẹ́ràn wa wọn ò lọ́bẹ̀ láti fi mú ìgbà ìgbádùn fún àwọn ọmọ Yorùbá àpò àwọn nìkan ni wọ́n ń dùn tí kò bá wá rí bẹ́ẹ̀ ni tí kò bá wá rí bẹ́ẹ̀ ni kí ló dé ọdún kan ká má rí ìgbé ayé tó dáa fún àwọn ọmọ Yorùbá nínú ìjọba ọdún kan bàbá Tinubu ká má rí ẹ̀yin kan sì wà ń bẹ́ẹ̀ nílẹ̀ ọmọ Yorùbá náà ni tó ìjẹ́wé tẹ̀ ń jẹ lábẹ́ ìjọba wọn ẹ̀rù òótọ́ ẹ̀fẹ́ sọ tó ìjẹkújẹ ẹ̀rù òdodo ọ̀rọ̀ nílé báyìí ẹ̀fẹ́ sọ sódà gbogbo ẹ̀yin tó wà nílé ẹ bá wa pín ètò kọ́ lọ dáadáa ẹ bá wa pín ẹ bá wa alágẹ̀ bá wa lọ́ọ̀fù ẹ̀ kọ́ lọ dáadáa kí ló dé kí ló dé dá síbẹ̀ fúnra wa náà ọmọ Yorùbá kí ló dé dá ń ṣe báyìí fúnra wa náà bàbá wa Professor Banji Akíntóyè wọ́n ti sọ̀rọ̀ jáde pé sẹ́ no going back ní gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá tẹ́ ẹ dúró tán tẹ́ ẹ fẹ́ òmìnira fún ilẹ̀ Yorùbá ẹ má relent ẹ má padà sẹ́yìn ẹ jẹ́ ká túbọ̀ tẹra mọ́ tó ibi tá à ń lọ nìyẹn ibi tá à ń lọ nìyẹn orílẹ̀-èdè Yorùbá òun la fẹ́ àwọn àkàn mi mọ̀ ẹ mọ bìnrin káwọn pàṣẹ ètò Yorùbá lè tẹ nìkan la fẹ́ àfẹ́ kàn mí mẹlẹ Yorùbá lè tẹ òun làbí sọ fún yín pé ẹ̀yin náà ẹ jẹ́ ká gbé yẹ̀ wò we are AD kí ni mí nìyẹn national anthem tí bàbá Tinubu tí wọ́n sáyìn tó lọ nísìn tó gbé padà wá fún wa kí ni mí nìyẹn àbá máa ń gbọ́ ìjà ara wa ìkan náà ni wá ẹ jẹ́ ká béèrè wa léèrè ṣé ìkan náà ni wá àwa àti Yíbò ṣé ìkan náà ni wá àwa àti Haúsá ṣé ìkan náà ni wá Yíbò àti Haúsá ṣé ìkan náà ni wá kí ló tà ń tanra wa jẹ torí ìjẹkújẹ torí ìmọ̀tara ẹnìkan kí ló tà ń ṣe bẹ́ẹ̀ fúnra wa wọ́n lọ gbé old national anthem wá fún wa àbí tí wọ́n sọ pé Nàìjíríà ti sú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn Nàìjíríà ó ti sú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn torí ìwà burúkú tó wà ní Nàìjíríà ló fi sú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀yin wá fẹ́ lo propaganda àbí ẹ wò bá àwọn kan wọ́n àgbọ̀ ti yín àbí ẹ wọ́n lẹ pa àníjẹ́ propaganda tẹ̀ ló fà látẹ̀yìn wá láti jọ yìí àwọn ọ̀fẹ́ mọ́ àfẹ́ propaganda yẹn mọ́ bàbá emeritus Professor Banji Akíntóyè wọ́n ti jẹ́ kó yẹ wá wípé sẹ́ self determination òun ni ìran Yorùbá ń fẹ́ àwa 90% nínú àwọn ọmọ Yorùbá orílẹ̀-èdè Yorùbá la fẹ́ àfẹ́ wà Nàìjíríà mọ́ kò sí nǹkan tẹ́ ẹ bá ṣe kò sí àtẹ́ ẹ bá dá láì jẹ́ kí Nàìjíríà wà lọ́kàn ìwọ́n lẹ pa tó Nàìjíríà ti expire láti 2014 ẹ̀yin náà mọ̀
ẹ̀yin náà mọ̀ pé nàìjíríà ti expire láti 2014 kí ló wá ń dé tàbí wọn patch àbí ẹ̀múkù ni wá àbí ojú wa ti là bèbí wa ti ṣẹ́jú ojú wa ti là bèbí tí wa ti ṣẹ́jú àsùnmọ́ kí ló dé ẹ fi wá lẹ̀ ẹ jẹ́ ká máa lọ sí dandan ni wọ́n fi ṣe wá nàìjíríà ni sí dandan ni wọ́n fi ṣe wá nàìjíríà ni national anthem táwọn bìdìkó tí wọ́n gbé wá fún wa nígbà tí wọ́n fún wa ní independent nígbà tí ẹ ti mọ̀ pé gbogbo ọ̀wọ́ gbọ́ àfẹ́ ara wa oníkálukú ṣe bó ṣe wù ú fúnra yín lè kéde national anthem fúnra yín pé nàìjíríà kọ́ ló bẹ́ẹ̀ àbí dáǹsì ẹ wò wọ́n ká láti 1978 ni wọ́n ti káṣí old national anthem yẹn o láti 1978 ni wọ́n ti káṣí ẹ wá wò 1978 di 2014 gbogbo àti ìjọba látẹ̀yìn wá ṣé ojú wọn fọwọ́n orí náà àbí láti dá national anthem yẹn padà àbí orí náà àwọn bá Tinubu ẹ̀fẹ́ ló bá gàdà fáwọn àbí ẹ̀fẹ́ ló bá gàdà fáwọn ọmọ yín ẹ̀fẹ́ àní búyé o bàbá rẹ̀ ń ṣe àní sọ̀rọ̀ sí bọ́ nǹkan ìgbésẹ̀ tẹ̀ ń gbé tí ò dùn mọ́ wa nínú òun lámọ̀ sọ̀rọ̀ nípẹ́ tó dáa pé òtọ́ lòtọ́ ẹ nífẹ̀ẹ́ ọmọ Yorùbá ni ẹ ń sọ fún wa pé a lè mọ̀ gbòdì ara wa àbí àmọ́ nǹkan náà ni wa dáàsì mi pé káàdì mọ bá Nàìjíríà lọ àbí ṣé ẹni gbàgbé kẹtẹ yìí náà sọ ní 1997 ni bàbá Tinubu ṣé ẹni gbàgbé kẹtẹ yìí náà sọ nínú post paper ní 1977 1997 kẹtẹ yìí sọ ní ìsìn agbára wa tẹ̀yìn lọ́wọ́ ní ìsìn lẹ́ni jẹ mùdùmùdù ìjọba ọ̀ọ́dẹ́ sọ ẹ wá kó jẹ padà àwọn ọ̀dẹ́ ìbàdàn àwọn ògbàgbé owó ògbàgbé gbà àwọn retí ẹ̀yin náà ti wà sọ wípé Nàìjíríà kò lè tẹ̀kàn láyé làánà mi sọ wípé láwùjọ náà wáyé Nàìjíríà ò lè jẹ́ ọkàn mọ́ ó ti expire nìyẹn kó ní káàdì kan mọ́ lọ́nlọ́ ẹ̀ orílẹ̀-èdè Yorùbá òun làwọn fẹ́ òun làwọn ọmọ káàdì ń fẹ́ àfẹ́ wà Nàìjíríà mọ́ torí Nàìjíríà ti sú wa nǹkan wọn bó láti ní á ní ọrọ̀ ajé á ní epo ìyẹ́wò tó máa jẹ wá tọ́fẹ́ ka ìlú tó nípo jù lágbàáyé tí wọ́n tó ka mẹ́rin márùn-ún wọ́n kà Nàìjíríà mọ́ wọ́n kà Nàìjíríà mọ́ ẹ wá wò ó ẹ ní ìfarahìn ẹ lè fi owó tẹ́bi tún ìfarahìn ṣe owó yíyá náà ní sáà ẹ̀ka ìyáwó ní sáà tí ẹ bá bẹ́ẹ̀ ti yáwó tó bá gbé owó yíyáwó tẹ yá ẹ̀gẹ́ ẹ bá tẹ̀bi tún ìfarahìn ṣe ni tẹ́bi tún ìfarahìn mẹ́ta tí Nàìjíríà ní tẹ́bi tún ṣe ipò ni wọ́n nà á ọkàn wọn yóò balẹ̀ àmọ́ ẹ kò sí lọ́kàn yín ìgbà ìgbàdùn mẹ̀kúnnù kò sí lọ́kàn yín lọ́sẹ̀lú yìí àpótí yín gẹ́gẹ́ lẹ̀ ń dùn kí ló dé ìgbà ìgbàdùn àwọn mẹ̀kúnnù sẹ́ kò sí lọ́kàn yín àpò ayé nìkan lẹ̀ ń dùn ọjọ́ òlẹ́fẹ́ ká ṣe wọlé dá ẹ ṣàánú mẹ̀kúnnù ìyá ti kọjú àwọn fọdúnwọdún Buhari ṣe tiẹ̀ ẹwù àti Buhari fi wá dá fọdún mẹ́jọ ẹwù àtó fi wá dá ṣáàlà tí a lọ bọ wọn kọ ọtí pé kó wọn gbé national anthem mọ́ọ̀dù ẹ wá ni ṣáàlà fún káyọ̀ kò sí lọ́kàn ẹ̀ pé kó wọn gbé old national anthem ẹ wá fọdún mẹ́jọ tó lò pàtó gbọ́n apá rẹ̀ nínú kóòsì nìjẹ́ ó ní mọ́tò tọ́ka fún wọn ó ṣe rélùwé láti ìlú ilẹ̀ Haúsá lọ Nìjẹ̀ ní àbí ìwọ̀n náwó sí Nìjẹ̀ ẹ̀yin tẹ́jọ́ mọ bàbá wa tẹ́jọ́ mọ Yorùbá dáàbò kò tẹ́yìn wọlé yìí tó dé pé àwa ló yẹ kẹ́ múnú dùdù àwa ló yẹ kẹ́ múnú wa dùdù kẹ́ ẹ ṣe nǹkan tí ó mú inú wa dùn kẹ́ ẹ ṣe fún wa nǹkan tó mú àwọn ọmọ yín dùn kẹ́ ẹ ṣe fún wa ẹ ṣe fún wa ẹ ṣe fún wa nọ́ọ̀tì náà lẹ́ni ṣe gbogbo ẹ̀ àbúyá ní ṣe gbogbo ẹ̀ à ń parí kó wọ́n ń pa wá wọ́n yẹ ká bàbá wọn rí oko dá
kàkà kẹ́ wá kan ṣe sí wá kan ṣe sí fi wá kún lágídí fi wá kún lágídí wá kan ṣe sí wọ́n jí wa gbé wọ́n béèrè owó wọ́n ń pa wá àwọn bàbá wa àwọn òde kó oko dá mọ́ lọ́fà ló jẹ́ bí wọ́n èyí bọ́dà tí Buhari tì fọ́dún 8 tó fi ṣèjọba ó yẹ kẹ́ ẹ sí fún wa ní ó yẹ kẹ́ ẹ sí bọ́dà fáwọn Yorùbá ni kí ni wọ́n dùn káwọn pé bẹ́ẹ̀ ni jẹ́ bàbá wa tó bẹ́ẹ̀ ni jẹ́ bàbá wa ẹ sí bọ́dà fún wa kàádà ṣe yẹ ti yẹ fún wa fọ́dún kan bọ́dà nọ́ọ̀tì sì ní ṣíṣẹ́ lọ́wọ́ wọn ò tí o agbógun ti sílẹ̀ o ẹ wá ń fìyà jẹ ọmọ yín fún alọ́kànbalẹ̀ múnú wa dùn ọdún kan tẹ́tí fẹ́ celebrate láti wò kọ́tà sọ yìí wá tó sọ sí wá tó tẹ sí àmọ́ national anthem ó dùn àyẹn òun lè rí mú jáde láti rí pé kí lè ó lè bá wà ní ṣọ̀kan náà ni àbí kó lè bá wà ní ṣọ̀kan àbámọ̀ gbòdì ara wa ìkan náà ni wa àwa kì í ṣe kan náà o kì í ṣe kan náà tó yà gbòdì ara wa mi ò gbọ́ Ìgbò bẹ́ẹ̀ ni mi ò gbọ́ Haúsá ọmọ Yorùbá ni mí Yorùbá ni mò ń sọ lẹ́nu gbogbo ẹyẹ ọmọ Yorùbá ní káwọ̀ jíire gbogbo ẹyẹ ọmọ Yorùbá ní káwọ̀ jíire ṣé àgbọ̀ Ìgbò ni ọmọ káwọ̀ jíire ni wa àgbọ̀ Ìgbò tábàtọ̀ káwọ̀ ní ìsìn lédè tiwa ó ní táwọn Yorùbá fẹ́ sọ káàárọ̀ èdè tiwọn ni wọ́n fi sọ bákan náà táwọn Yorùbá fẹ́ sọ káàárọ̀ èdè tiwọn náà ni wọ́n fi sọ bó wà ní àti wá jẹ́ kan náà ọ̀nà wo lágbà tàbí jẹ́ kan náà ọ̀nà wo lágbà tàbí jẹ́ kan náà nínú national anthem táwọn ṣe tẹ́lẹ̀ fatherland ni wọ́n bẹ̀ àmọ́ nínú old one ní ìsìn brotherhood motherland ló wà bẹ̀ sẹ́rí ṣẹ́gun ti sì fún wa ṣẹ́gun wọ́n ń tàn wá àwa ni ká mọ̀ tàn ra wa àwọn olóṣèlú yìí wọ́n ń tàn wá ni àní wọ́n fẹ́ tà àsokò ẹrú àwọn Fúlàní yìí ni wọ́n fẹ́ tà àsokò ẹrú àwọn bìtìkó ni àwọn ọmọ Yorùbá ẹ má yẹ ká gbà fún wọn ẹ má yẹ ká lajú wa kalẹ̀ báyìí títà lùbọ́ kó wọ́ ẹ má yẹ ká lajú wa kalẹ̀ títà lùbọ́ kó wọ́ ẹ jẹ́ ká jí lójú ohun ká jára wa gbà lọ́wọ́ wọn. kájọ fi ìmọ̀ ṣọ̀kan fún self-determination kájọ fi ìmọ̀ ṣọ̀kan fún Yorùbá nation ó nìkan lọ́nà àbáyọ ó nìkan ní ọ̀nà àbáyọ gbogbo ọ̀tá ń sọ yìí táyìn kan tó pé àti pín kò lè yí sí kìnìkan àjàgùn ni gbogbo nǹkan kan lókun kí jíjà gbogbo nǹkan lókun jíjà àwọn ìlú kan wà tí wọ́n dá dúró láì ja ogun àwọn tí máa ń jagun ni àwọn tó jẹ́ pé èdè kan náà ni wọ́n ọ̀rẹ́dì tó wá jẹ́ pé àwọn kan wá tó pé inú àwọn yẹn o àwọn kan fẹ́ pé ìyẹn ni máa ń fa ogun Nàìjíríà tí a bá fi ìmọ̀ ṣọ̀kan a ní ja ogun àìsè kan náà ọ̀nà wo láàgbà fi bá wa jà láàbì jagun òun náà ti bàbá emeritus tó mọ̀ pé ẹ̀yà kan ní wá lọ́tọ̀ ọ̀rẹ́dì ni wọ́n fi lọ báwọn ìjọ àgbáyé ni wọ́n sọ pé tí a fẹ́ jagun ká gba ọ̀nà self-determination tí a fẹ́ jagun ká gba ọ̀nà self-determination òun là fi ń pariwo fún èèyàn ọmọ ìyá wa wípé ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ká support ara wa láti rí pé orílẹ̀-èdè Yorùbá ó wá sí ìmúṣẹ. Bàbá mi Àjàyí Patrick Àbáyọ̀mí mo kí káàbọ̀ sórí ètò ẹsẹ̀ gan ni God bless you ẹ bá wa pé ètò náà ẹ bá wa like ẹ bá wa love ẹ dì mọ́ pẹ̀ láti bá a sọ káàmù tó YouTube wa ṣe gbọ́ àmọ́ lóore o ẹsẹ̀ gan ni o gbogbo ọmọ káàrọ̀ òjíire nílé pàdé lẹ́yìn odi à ń bẹ gbogbo yín bàbá Tinubu kò í kí wá ro
kò rí tiwa ro tó bá rí tiwa ro ní kò ní pass bíìlì old national anthem kò ní pass ẹ̀ torí old national anthem yẹn nígbà táwọn bìtìkó tí wọ́n fún wa ní independent ni wọ́n gbé wá fún wa ìyàtọ̀ wà nú ẹ o brotherhood motherland ṣẹ́tì we are AD àbíkẹ́ pé láti pé ìkànnì ni wá ló túmọ̀ sí ṣé ìkànnì wa ni wá ẹ̀jẹ̀ ká bẹ̀rẹ̀ wa léèrè ṣé ìkànnì ni wá ṣé ẹ̀ mọ̀ pé ìkànnì bàbá Tinubu ṣe yẹn ó fi ń pàwé fún wa ni wọ́n fi ń pàwé fún wa ni àwọn ọmọ Yorùbá ni ká mọ́ kó ẹ̀ṣọ́ kan ká mọ́ ilẹ̀ lórí nǹkan tá a gbé dání Yorùbá nation òun lọ́nà àbáyọ o òun ni solution o Nàìjíríà di expire 2014 o ẹ má jẹ́ kí wọ́n tún fi ẹ̀tàn fi kó wa lọ́bẹ̀jẹ̀ mọ́ o ẹ má yẹ ká jẹ́ kí wọ́n fi ẹ̀tàn fi kó wa lọ́bẹ̀jẹ̀ mọ́ o bèbí wa ti ṣẹ́jú o wọ́n ti gbé tiwa lọ wọ́n ti gé tiwa lọ àgbọ̀n kan mọ́ ariwo tá a fi máa gbọ́ nìsín ni Yorùbá nation ariwo tí a fi máa gbọ́ nìsín ni Yorùbá nation lẹ́yìn Yorùbá nation no anything again lẹ́yìn Yorùbá nation no anything again tó Yorùbá nation ó ní nǹkan tá a fẹ́ wá Nàìjíríà scam oko ẹrú ni we don't want it again. So in one Nigeria already is expire. Everybody mọ̀. So native ọjà amalgamation táwọn bèèrè kó fi sọ́wọ́ papọ̀ wọ́n ti fi ọdẹ díẹ̀ sí. Ẹ̀yin tí a sọ̀rọ̀ ẹ̀ fún tí ẹ bá rẹ̀ pé ọ̀bẹ ó là ń pa. Ẹ̀dẹ̀ ọ̀bẹ ó là ń pa ẹ lọ́wọ́ nú 100 naira ẹ rí bẹ́ẹ̀. Olẹ́mi fi confam lọ tá à ń sọ. Lẹ́mi confam nígbà tá à ń sọ. Kódà mi Àjàyí Patrick Àbáyọ̀mí ọ̀ọ́dẹ́ ń sọ yìí ìgbé káyọ̀ èèyàn mọ̀ pé àti Nàìjíríà mọ̀ ìlú Nàìjíríà wa ìlú Nàìjíríà ti wá ọba mi yẹ yín ìlú Nàìjíríà ti wá bọ́ ìkàtà kan mọ̀ sọ fún wa ní pé àwa tá à ń pè fún self determination àfẹ́ ogun àfẹ́ wàhálà òun la fi lọ fún self determination òun la fi lọ fún self determination àfẹ́ ogun àfẹ́ wàhálà òun ni bàbá wa emeritus Professor Banji Akíntóyè ló fi lọ fún self determination a ti mọ iṣẹ́ takuntakun tí wọ́n ṣe fún wa torí self determination wọ́n gbé wá fún wa tá à ń ṣe àwárẹ̀ tá à ń ṣe rally nǹkan tó bá tí wọ́n fi dà wá láàmú ọlá yìí pé wọ́n ti lọ rẹ́sítà wá sí under UNPO tó lẹ́sẹ̀lẹ́sẹ̀ ní ọ̀mọ̀wé àwọn tó bá kàwé tó bá jẹ́ professor ó ní bó ti máa ń ṣe gbà tí wọ́n fẹ́ tí ìlú kan fẹ́ dá tó fẹ́ kó lábẹ́ lù tábà ní tábà tó pé àfìjàgíjà gan láàfin gbà àbí àfàriwo àbí àmọ̀dà àwọn ìjọba Nàìjíríà láàmú èyí tí wọ́n yọ ẹgbẹ́ bóyá serious wọ́n mọ̀ àtàkì ọwá ìgbé terrorist ni wá nǹkan tá a fẹ́ nìyẹn a fẹ́ òun làbí ń fi lẹ́sọ̀lẹ́sẹ̀ ṣe torí ìgbésẹ̀ tí bàbá Akíntóyè gbé kalẹ̀ fún wa òun làánà fi sọ̀rọ̀ ìṣọ̀kan la fẹ́ tábàtà pé àti Nàìjíríà mọ̀ àṣẹ wọn ò tí ì lè kọjá sí wa náà àti nation òṣìṣẹ́ ìgbésẹ̀ àti nation wọ́n padà àti rí àpẹẹrẹ ìgbé dandan ni àwọn United Nations dandan ni wọ́n fún wa ní sọ́pìtì wa láìpẹ́ ìjọjọ yìí ẹlẹ́fọ̀síṣọ́ náà wọ́n fún wa ní orílẹ̀-èdè wa láìpẹ́ ìjọjọ ó dìde tán àmọ́ káwọn tó wọ̀nyí á pé àti Nàìjíríà táwọn àtọ́lẹ̀ fún wọn ò bọ́yá àṣíríọ̀sì ni o
ó bá serious ni a ti serious tó yà mọ̀kẹ́ tá a fẹ́ amọ̀kẹ́ tá a fẹ́ àṣìyọ̀ dáadáa mọ̀kẹ́ tá a fẹ́ Yorùbá ìsàn la fẹ́ ó lè Yorùbá la fẹ́ àmọ́ àwọn ọ̀wá láti gbà pẹ̀lú jàgídíjàgan àfẹ́ gbà wọ́wọ́wọ́ ni àfẹ́ kò lábẹ́ Nàìjíríà peaceful ẹ̀sìn la fẹ́ ṣe àmọ́ ká ló pé alọ òkúpa ibì kan alọ àjáde ibì kan no bàbá Akíntóyè wọn ò kọ́ wa bẹ́ẹ̀ professor ni wọn ò kọ́ wa bẹ́ẹ̀ awareness náà wọn ká máa ṣe fáwọn àwọn èèyàn wa ká máa ṣe awareness fún wọn ká jẹ́ kó mọ̀ ọ̀nà tá a gbà gbé tá a gbé tí ìjọ àgbà yóò fi mọ̀ wá gbé lóòótọ́ a serious lórí nǹkan tá a gbé dání onílà ń sọ̀rọ̀ yẹn wa yìí ká fìmọ̀ ṣọ̀kan ká jáde ká polówó ká ṣe awareness ká ní káwọn èèyàn mọ ìdí tá a fẹ́ kó ní Nàìjíríà ká ní kí wọ́n mọ ìdí tó fà á tá a fẹ́ kó ní Nàìjíríà bàbá mi Ganiu Síwájú Àlàbí ẹ̀ka òṣèré ètò mo kí ká ní kí wọ́n mọ̀ ìlànà tí bàbá Akíntóyè là kalẹ̀ fún wa nìyẹn bàbá Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ̀kọ́ oko Fúlàní Jagunlabi general actor owó ilẹ̀ Yorùbá káfàtà jẹ́kọ́mọ̀ Yorùbáland àníwáyé tì ẹ̀mí yóò gùn fún wa ẹ̀kọ́ àjẹpẹ́ ìlànà táwọn náà là kalẹ̀ fún wa nìyẹn ló fà tá a bá ṣe rálì àyà àtàkì ọlọ́pàá àyà àtàkì sọ́jà wọ́wọ́wọ́ ni a fi èrò wọn fáwọn èèyàn wá jẹ kán mọ̀ nǹkan tá a fẹ́ ni o Yorùbá ṣe la fẹ́ o báyìí báyìí o ẹ sọ́pọ́ọ̀tì wa o tẹ bá gbégbé ayé tó dáa ẹ jẹ́ ká sọ́pọ́ọ̀tì Yorùbá nation ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan kájà fún orílẹ̀-èdè wa ìgbà náà ìgbà ayé gbádùn yóò dé bá wa owó láì tí bàbá wa Sunday Igboho ṣe ilẹ̀ Yorùbá pátápátá tí wọ́n ṣe ilẹ̀ pátápátá kò síbi tá a ti rí pé wọ́n àtàkì ọlọ́pàá àbí wọ́n àtàkì sọ́jà àbí wọ́n sun ṣọ́ọ̀bù àbí wọ́n bà kan jẹ́ kò sí pàtó pé peaceful ni ìlànà táwọn ìjọ àgbáyé là kalẹ̀ fún wa òun ni wọ́n ń tọ̀ òun làwọn ọmọlẹ́yìn náà ti ń tọ̀ tó yà á ti jàgídíjàgan àwa kì í ṣe jàgídíjàgan èèyàn àníbà nádà àní kankan àmì awareness á ṣe tábà nìkan tí ó kù díẹ̀ káàtó táwọn ìjọba Nàìjíríà ṣe á jáde aṣọ àyẹ̀ká àwọn èèyàn mọ̀ pé ṣé ẹ ti rí àkàtà àṣọ náà nì tàbí sọ pé ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ló dáa tí a bá fi ìmọ̀ ṣọ̀kan kò sẹ́ni kan tó kó sí aláàárín nígbà tí ṣọ̀kan wà láàárín wa nígbà tàbí ẹ ṣọ́ọ̀bù yìí tẹ́ ẹ̀rí bá a ti ń lọ gbà ni ẹ̀rí rẹ̀ ní lọ ni ìṣọ̀kan wà láàárín wa nìyẹn o kò sẹ́ni kan tó rí àárín wa o ẹbí ti ń lọ òrìkì Yorùbá nation kàn Nàìjíríà àwọn ọmọ gbé àwọn kan wà tó fẹ́ dá dúró Amẹ́ríkà everywhere òrìkì náà kàn àmọ́ nígbà táwọn ìjọba Nàìjíríà ti mọ̀ pé bá a ṣe ń bá a lọ yìí tí àwọn bá rètè fi alamisi aláàárín kí wọ́n dà wá rú á ti kó làbẹ̀ Nàìjíríà tipẹ́tipẹ́ nǹkan tí wọ́n àwọn náà yìí ni ló fi dára mí sí aláàárín òun ló fa onítìrì tó fi wà àárín wa onítìrì kò fẹ́ràn Yorùbá ọwọ́ á dà wá rú ni ẹ̀ka tó tọ̀ fúnra wa onítìrì tọ́jọ́ yìí wa tí àwọn bá gbà ọwọ́ á dà àárín wa rú ni kèrè bọ́ fẹ́ràn ọmọ Yorùbá àyíká ló wá dàrú gbogbo ẹ̀jẹ̀ ní tẹ̀lé ìbádákẹ́ ronú wáyé tí ẹni tó pè é lórí tó jẹ́ pé àwọn kan ló bá ń bẹ̀ àwọn kan wọ́n ti ṣe tóun tó dé tó wá dé tán tó wá lẹ́kùn fẹ́ àdàkẹ́ mọ́ ọ lọ́wọ́ sọ pọ́sibù ni kò pọ́sibù náà ọ̀fẹ́ bọ̀wọ̀ fún wọn ọwọ́ ẹ̀kọ́ bọ̀wọ̀ fún wọn wọ́n ṣe kan bẹ́ẹ̀ ọgbọ́n tó ní àyè táwọn náà ní ẹ̀jọ̀ fi fọwọ́sowọ́pọ̀ ni ìgbà náà nǹkan tàbí dání yóò tẹ̀ ní
ojú dùn kí nǹkan fẹ́ ṣe yóò dé ní nǹkan tá a fẹ́ ṣe lórí ẹ̀ àtẹ̀yìn délẹ̀ kan náà ẹ wá pé wá sí ẹ̀ lẹ ẹ̀jẹ̀ ká pèdè ara mọ́ onítìrì ẹ wá wò ní ìsìn gbogbo fúlefúle ló ṣe adélé ń bọ̀ ọkùpáì ní kàmẹ́sàn gbogbo ẹ̀mọ́ ẹ wá wò ẹwù tó bá gbé ẹ̀ dé ẹwù tó bá gbé ẹ̀ já tí ìbá ṣe yí pé bàbá wa emeritus tọ́nà bá tó bá lọ́rẹ̀ mí wọn ìjọba àti àmọ́ ìlànà táwọn ń gbà tó ń pè fún Yorùbá nìkan ni nǹkan tó ń sì dánwò yẹn wọn bá di àtàjì wa àti terrorist group wọn bá di àtàjì wa àti terrorist group fún wọn bá kan tó yà dánwò yẹn àmọ́ láì pé gbogbo àwọn náà mọ̀ pé ìgbésẹ̀fà Akíntóyè ń gbé ìgbésẹ̀ tó bá òfin mu ni kì í ṣe ìgbésẹ̀ tí ń takò òfin ògùdàbà náà mọ̀ lọ́ba ni bàtà wọn náà sọ̀rọ̀ ló mọ̀ fún lóòótọ́ onítìrì òsì lára wa wọ́n yà tí wọ́n kó onítìrì òsì lára wa tó ń pa òmìnira 2022 ni wọ́n pa self determination yàtọ̀ wà ń bẹ̀ làwọn tó pẹ́ yìí tẹ̀ ń tẹ̀lé ìbádákẹ́ ẹ̀ ti padà kí ẹ sọpọ́ọ̀tì bàbá Akíntóyè kí ẹ sọpọ́ọ̀tì Sunday Adéníyì Adéyẹmọ àtàwọn àgbààgbà tí wọ́n fẹ́ ìtúsílẹ̀ Yorùbá ẹ mọ̀ yẹ ká pé wá sílẹ̀ rẹ mọ́ ẹ mọ̀ yẹ ká ti kí ni ká pé wá sí yẹlẹyẹlẹ mọ́ ká fi ìmọ̀ ṣọ̀kan lọ́dà ká tún jáde padà bá a ti jáde tẹ́lẹ̀ káwọn ìjọba yóò ti rí wa pé a tún jáde padà o láti mọ̀ ṣe awareness wa lọ láti bẹ̀rẹ̀ láti wá padà tó jẹ́ àwọn bẹ́ẹ̀ láti wá padà àwọn Yorùbá ọkàn ò ní balẹ̀ ọkàn ò ṣe kí wọn ní balẹ̀ àkókò àwọn yóò bẹ̀yà ṣe Yorùbá yẹn sẹ́mọ́ ni àti ìṣètò ìṣẹ̀lẹ̀ lábẹ́nu gan ni o ike ipò kan tí máa ń lọ láwọn gbé síta ẹ fọkàn balẹ̀ láìpẹ́ lájìnà ẹ gbúwò tó ìròyìn ààrẹ yẹn ó ti wọlé wẹ́rẹ́ ìròyìn ààrẹ tá à ń pariwo yìí ó ti wọlé wẹ́rẹ́ láìpẹ́ lájìnà sẹ́ á gbú ayọ̀ á dùnnú tó àwa ò lè gba ìlú pẹ̀lú ìlànà tó létí ìgbà yẹn fúnra àwọn ìjọ àgbáyé gangan ni wọ́n ẹ̀dọ́ọ̀sì iṣẹ́ tí bàbá Akíntóyè ń ṣe fún àwọn ìjọ àgbáyé gangan ni wọ́n ẹ̀dọ́ọ̀sì iṣẹ́ tí bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ ń ṣe ẹ bu ògbó láìpẹ́ lájìnà ẹ fetíléko èèyàn wa ọmọ Yorùbá wọn káàkiri dáwà káàkiri àgbáláyé abẹ́yìn ni àwọ̀ yìí ni abẹ́yìn ni àwọ̀ yìí ni ọ̀nà kan ṣoṣo tá a fi lè rí ògo padà ní pé ká dá dúró ká gbórílẹ̀-èdè wa ká dá dúró tó yà àgbé èdè ara wa Yorùbá làwọn sọ Ìgbò ń sọ tiwọn Haúsá ń sọ tiwọn bó wà ní adé wa jẹ́ nǹkan náà nǹkan tó ń ṣe propaganda lásán ló gbé wá fún wa àwọn ni ká mọ̀ gbà káyì jẹ́ tiẹ̀ àti ìjẹ́ tiẹ̀ Yorùbá nation no going back orílẹ̀-èdè Yorùbá la fẹ́ ètò náà kò ní jù báyìí lọ gbogbo ẹni tẹ́ dákun wa lórí ètò akínyìn o ẹkú ìfọmọnìyàn ṣe bàbá mi Àjàyí Patrick Àbáyọ̀mí let us know that you are not in Nigeria again let us support each other àbí ẹ ṣeun gan ni ma appreciate comment tẹ make yẹn ma appreciate God bless you God bless you sir àwùjọ àfọgbóhùn ẹ ṣe kí bàbá mi Ganiu Sùwádù Àlàbí ẹlẹ́dùnmọ̀ kò ní fi wá sílẹ̀ ilé àtọ̀nà wa kò ní dàrú jíjẹ mímu wa kò ní dín mọ́ wa gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ sí òmìnira Yorùbá ẹ jẹ́ ká ní focus ká wá determine nǹkan tá a gbé dání ẹ mẹ́rin ká lu iyèméjì lórí ẹ̀ rárá
tó alágbẹ̀dẹ tó nu ilójú kan àmì lórí o àwọn tá à ń pariwo náà nǹkan kan la rí o nǹkan kan la rí o tá a fi ń pariwo ṣé ó sì ni káwọn pariwo ojúmọ́ kò sí náà ìfẹ́ ìran wa ló jẹ wá lógún ìfẹ́ ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún la fi ń pariwo torí àwọn bàbá wa tí wọn ò kó dá mọ́ àwọn ìyá tí wọn ò kó dá mọ́ àwọn tó yẹ pé ọmọ aládé ni wá àbí ọmọ aláṣọ ni wá àwa àdẹ̀ntì ń wà kìsà àdẹ̀ntì tọwọ́ bára àmọ́ wá tọwọ́ bára torí pé wà Nàìjíríà tí wọ́n wà náà ni ọmọ ẹlẹ́ran ni wá àwọn àjẹgùn sọ yẹ kó rí bẹ́ẹ̀ àti gbọ́ ọmọ aládé ó bù wá kù Ọlọ́run kẹ́ wa gan ni wọ́n Yorùbá Ọlọ́run kẹ́ wa gan àwa là mọ̀ yàrá wa tóbi tá a ti bá wa torí ibi tá a ti bára wa ní ibi tá a ti bára wa ò dáa kò sunwọ̀n ẹ ká kó ń bẹ́ẹ̀ kápá àti tọ́lọ́run dá wa sí ẹ ká kí ká kó ń bẹ́ẹ̀ kápá àti tọ́lọ́run bá tó dá wa sí ẹ ká bẹ̀ ọmọ Yorùbá látara tẹ̀wọ̀n tí wọ́n wà fúfú nísìnyí kò dùn gbọ́dọ̀ sí tẹ́ḿbàkà gan kò ní mínì mo fẹ́ sọ pé ti èyí tó wà bẹ̀ tẹ́lẹ̀ gan ó ní mínì ju eléyìí lọ ó ní mínì ju èyí tí wọ́n wà fúfú yìí lọ tí ó dùn àtọ́gbé wa yìí lọ kò ní mínì náà bí bàbá yẹn wò bóyá wọ́n ti fẹ́ dá padà tó kọ ẹrú ni àmọ́ látara tẹ̀mí tí wà gangan tá à ń ká tí àwọn ọmọ Yorùbá ń ká ẹ wò bó ti ní mínì títí ẹ wò bó ṣe dùn gbọ́ létí a lè fi ikú wo òun náà kò pọ̀ síbù iṣẹ́ wa fúnlẹ̀ wa forílẹ̀ bí wa kágbéga kájọlá ẹ̀rí ni ó tún gbọ́ létí náà àbí kò tún gbọ́ létí ni fúdi èyí ètò náà kò ní jù báyìí lọ ẹ bá wa pé ètò kó lọ dáadáa kó lọ kẹ gbogbo àwọn èèyàn wa lára gbogbo ẹ̀yọ́ olùfẹ́ BMI TV mo kí yín ẹkúfẹ́ kúrò gbọmọ nìyẹn ṣe ẹ̀dùnmọ̀ ẹ̀kọ́ nífẹ̀ẹ́ nìkan wálẹ̀ o jáde gbọ́ ẹ̀dùnmọ̀ pẹ̀lú láti bá mi subscribe lórí YouTube mi mo pè é ni ọ̀nà kan ṣẹlẹ̀ gbà fihàn mi lọ́nà nìyẹn ẹ bá mi subscribe torí YouTube mi jáde gbọ́ gbogbo ẹ̀yin BMI TV family tẹ nífẹ̀ẹ́ mi tinútuni ẹ dákun ẹ lè bá mi subscribe torí YouTube mi torí tá a bá dọ̀ fídíò síbẹ̀ ẹ lè máa wà wò ó jáde gbọ́ ṣé gan ni o oníyànṣe ọlọ́kàṣe gbogbo ẹni tí ẹ dákun mọ́ wa akin ẹkú ìfẹ́ ẹkú ìmọ̀nìyàn ṣe ojú tẹ̀ fi ń wà ojú ò ní fọ́ o bẹ́ẹ̀ ni etí tẹ̀ fi ń gbọ́ wa yìí náà ní di ọwọ́ tẹ̀mí bá tẹ láì tẹ̀ bá wa tẹ lọ́ọ̀ ẹ̀ ní fọwọ́ náà ẹ̀ ní fi gbọ́ mọ̀ sí láéláé kẹ́ni gbọ́ torí pé àbùdí ń tolókun bẹ́ẹ̀ sì ni àbùdí ń tọlọ́sà àbò sásàmù á kì í gbẹ àbò ò ní gbẹ sówó àgbò yóò ní gbẹ sówó ilé yóò ní gbẹ sọmọ lágbẹ Ọlọ́run ọba ọmọ rẹ ní ó gbẹ ìwọ pátá Yorùbá yẹn táwọn ń jà fún iná tá à ń pariwo tún ẹ lágbẹ Olódùmarè nígbà tábà náà sí àbíbádẹsẹ lókè wọn ò ní wẹmí àti yìntì àjọ gbé sùn náà sí àbíbádẹsẹ lókè ní ṣẹdí gbọ ẹjẹ kàkà náà sára tẹ káfí kájẹ tó ńlẹ. àṣẹ gan bàbá mi Kàníù Sùwájùdín Àlàbí ẹṣẹ gan ni o ẹkúfẹ́ pàdó tì mí ọlọ́ba lódùtọ̀ yìí náà tẹ̀lé gbọ́. Iṣẹ́ wa fúnlẹ̀ wá forílẹ̀ ibi wá. Kàgbéga fáyé rí ìgbàgbọ́ wa ní pé
bá ṣe bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ní ẹ jẹ́ ká máa lépa tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ wa dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ sótùbọ́ létí àbí kò tùbọ́ létí orílẹ̀-èdè Yorùbá ní kíákíá